Ẹ káàárọ̀ gbogbo ilé. Mo kí gbogbo ilé báyìí o. Mo fẹ́ kí gbogbo wa kí a mọ ewu tí a wà nínú ẹ̀. Torí àwọn kan rò pé bóyá tá bá ń sọ pé àwọn Fúlàní apààyàn ni wọ́n, wọ́n máa ní pé àtẹnumọ́ wa pọ̀ jù. Nítorí máa ń sọ nìyẹn. Ká tó lọ síwájú, mo kàn máa ní kí ẹ sáré bá wa gbọ́ kinní kan tí a fẹ́ ṣe ni. Ẹ bá wa subscribe, ẹ sọ fún àwọn èèyàn yín, ẹ bá wa sọ fún wọn pé ẹ kéde fún wọn nípa Oduduwa TV Radio lórí YouTube. Oduduwa TV Radio. Ẹ bá wa nìkan subscribe. Ẹ kàn máa gbọ́ kíní yìí ó máa jáde ńsìn. Ẹ máa wòran. tó ẹ ò ṣeun wọn lè gbọ́ yẹn. Ká wá tẹ̀síwájú pẹ̀lú ètò wa. Ọ̀rọ̀ yóò ní fi bẹ́ẹ̀ pọ̀ lọ. Mo fẹ́ kí ẹ gbọ́ nǹkan tí àwọn àfáà wọn nílẹ̀ wọn lọ́hùn. Wọ́n ṣe ń tẹ̀lé ọ̀rọ̀ ti Madam Fodio tó gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Kódà wọ́n ní kẹ́ bá mọ̀ pé òfin tiwa, ìwé òfin ilẹ̀ wa nílẹ̀ ilẹ̀ amúnisìn yẹn, wọn ò kà á kún wọn. Nínú ìwé òfin yẹn kò yẹ kí wọ́n pa èèyàn kankan. Àmọ́ ṣàríà lọ wọ́n lè pa èèyàn. Ẹ rí yàtọ̀ yẹn sìn. Nínú àwọn ilé àwọn nínú ṣàríà wọ́n lè pa èèyàn tó má ti fẹ̀sùn kan ẹni náà, wọ́n lè pa á ń dúró. Kò dẹ̀ sẹ́ni tó máa dá wọn dúró. Nǹkan tíjọba lọ́wọ́ sí nìyẹn o. Ẹ jẹ́ kó yé gbogbo wa o. Ẹ gbọ́ nǹkan tí àwọn àfáà wọn Ọlọ́run, àfáà ìkà, àfáà olórí burúkú, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Kàn sọ pé kán pa èèyàn. Ara ta ṣe fẹ́ kúrò nìyẹn o. Mo mọ̀ pé ẹ̀yin mùsùlùmí tó wà tẹ́ jẹ́ ọmọ mùsùlùmí nílẹ̀ Yorùbá, ẹ̀yin náà ò fọwọ́ sí kinní yìí, mo mọ̀ yẹn. Àmọ́ n tí à ń sọ nìyẹn. Àwọn ará bí wọ́n fẹ́ gba ilẹ̀ yẹn mọ́ wa lọ́wọ́ tipátipá. Kì í ṣe eléyìí ti kọjá ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n fẹ́ gbalẹ̀, wọ́n ń fi ẹ̀sìn bojú gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Ẹ jẹ́ kó yé gbogbo wa. Ẹ jẹ́ ká gbọ́ kinní yìí. Tu ya zagi manzo Allah Sakkwato ya yi rubutu ga Facebook. Ya faɗi maganganun da ba su da daɗin faɗi game da annabi. Ṣé ń gbọ́ ṣe ń ka tó wà ń bẹ̀ yẹn, ẹ jẹ́ kí n gbé sókè kí n gbé sẹ́yìn. Ẹ jẹ́ kí n gbé sẹ́yìn kẹrí o. Ẹ jẹ́ ká ṣe báyìí. Màá ṣe báyìí, máa sọ. Tu ya zagi manzo Allah Sakkwato. Wọ́n ní pé èèyàn kan bú Allah, prophet of Allah, Mohammad. Wọ́n ní pé èèyàn kan bú. Ó dà pé ẹni tó wà lẹ́yìn lọ́n gbé síta ní Sokoto. Sakkwato ya yi rubutu ga Facebook. So ó kọ kíní, wọ́n ní pé ó kọ kíní sórí Facebook. Wọ́n ní ó sọ nǹkan púpọ̀ nípa prophet Mohammad tó ń tọ́rọ̀ ń pariwo ohun tó ń lẹ́ ń gbọ́ yẹn. Ya faɗi maganganun da ba su da daɗin faɗi game da annabi rahama. Kuma cikin Sakkwato. So wọ́n ní Sokoto, wọ́n ní ó ń láyà o náà sọ yẹn. Wato nice a maka yayi kure. Ai ba Sakkwato ake irin wannan shiga daga. Wọ́n ní fún àwọn apá ẹni náà. Ẹ rí i pé kò sí ọ̀rọ̀ òfin ń bẹ̀. Ẹ jẹ́ kí n má kàn lè wá sọ lásán kó má kàn rò pé bóyá à ń sọ. Mo fẹ́ kó yé gbogbo wa, kí ni ìṣe pàtàkì kó yé gbogbo wa. Mo máa lọ gbé ẹ jẹ́ kí a lọ mú ìwé òfin amúnisìn onírọ̀ yẹn, kí ẹ má mọ̀ pé ìwé òfin yẹn kò já sí nǹkan kan. Àwa nìkan náà fẹ́ kó káwa máa tẹ̀lé òfin yẹn. Àwọn òkàrà wọn kúkú òfin yẹn mú àwọn. Ẹ máa gbọ́ o. Ẹ jẹ́ ká lọ sínú ẹ lọ síbi báyìí. Mo fẹ́ kẹ́ lọ sí orí www.citizenry.org. Mo fẹ́ kẹ́ lọ wo kíní yẹn. Kẹ́ lọ wo ìwé òfin yẹn. Ok, mo ń bọ̀. Ẹ má bínú. Èmi mo ṣe mistake mi. So ẹ máa jáde nísìn. Ẹ má tẹ̀tòkè torí yẹn ni àgbékalẹ̀ òfin fún àwa Yorùbá tí àwọn èèyàn ti gbé kalẹ̀ tá a máa sọ̀rọ̀ lórí ẹ̀. Eléyìí ni mo fẹ́ kẹ́ lọ. Ẹ lọ sórí eléyìí. Ṣé bá ti lọ sínú yẹn, ẹ wá lọ sí section 33 kan ni. Ẹ jẹ́ ká wò, ẹ jẹ́ ká dé. Ẹ jáde bẹ́ẹ̀, má bínú. Mo kàn fẹ́ ṣe kíní pé kó yé wa ni. Àwọn ará bí wọn ka ẹ̀sìn yẹn kún rárá. Mo dẹ̀ máa sọ̀rọ̀ lórí ẹ̀. Mo tún máa sọ̀rọ̀ lórí ẹ̀. Mo ní àwọn tí ń sọ ń sìn náà. Àmọ́ mo fẹ́ kó yé wa. Mo fẹ́ kẹ́ lọ sí chapter 33. Gbogbo wa la ní wọn ò gbọ́dọ̀ fọwọ́ kan èèyàn, wọn ò gbọ́dọ̀ pa èèyàn láì gbé pé adájọ́ ti sọ̀rọ̀ lórí ẹ̀. Àwọn dẹ̀ máa pààyàn láì dé ilé adájọ́. Nǹkan tí mo fẹ́ hàn gbogbo wa nìyẹn o. Kó yé wa pé nǹkan tó ń bọ̀ tá a bá gba òmìnira òun ni mo fẹ́ fi hàn yìí. Ẹ jẹ́ ká wo, mo ń bọ̀ 33 kan ni right to life. Ṣé ń gbọ́? Ṣé rí bíbáyìí mo fẹ́ kẹ́ ká bẹ yẹn. Máa kà fún yín léèbò, máa wá túmọ̀ ẹ̀. Wọ́n ní
Every person has a right to life, and no one shall be deprived intentionally of his life, save in execution of the sentence of a court in respect of a criminal offence of which he has been found guilty in Nigeria. Ìtumọ̀ yẹn ni pé gbogbo wa la ní ẹ̀tọ́ sí ẹ̀mí wa. Wọn ò dẹ̀ gbọ́dọ̀ pa wá, wọn ò dẹ̀ gbọ́dọ̀ dídì mọ̀ọ́mọ̀ pa èèyàn. Láì jẹ́ pé àwọn adájọ́ ti dájọ́ lórí ẹni náà nínú wọ́n ti gbé lọ sí adájọ́. Adájọ́ tẹ wá rú òfin pé ẹni náà ó jẹ̀bi. Lẹ́yìn yẹn ló lè wá pa èèyàn tí adájọ́ bá dájọ́ pé ó tọ́ pé kí wọ́n gba ẹ̀mí ẹ̀. Ṣé ń rí o? Ṣé ń rí? Ṣé ti rí fúnra yín báyìí? Ṣé gbogbo yín ti rí? Ẹ wo section 33. Nǹkan tó wà nínú òfin wa nìyẹn o. Ṣé ń rí? Kẹ́ fi mọ̀ pé òfin yẹn kò kan àwọn. Òfin yìí àwọn kọ́ fún àwa nìkan ni o. Lọ́dọ̀ tí wọn ṣàríà làwọn ń ṣe. Ẹ jẹ́ kí wọ́n fi hàn yín. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn? Ẹ wá wo eléyìí sìn. Ẹ wá wo eléyìí. Ẹ wá wò. Àlùfáà tí ó mọ nǹkan kan ló sọ pé wọ́n máa pa ẹni náà. Ẹ jẹ́ ká fà sẹ́yìn kẹ́ máa gbọ́ o. Ai ba Sokoto ake irin wannan shiga daga. Mu kashewa muka yi. Ṣé ń gbọ́? Láì lọlé adájọ́, láì gbé ẹni náà lọ sílé adájọ́ pé kí àwọn agbẹjọ́rò kan wọ́n sọ̀rọ̀ yẹn láàrin àwọn pé ó ṣe báyìí kò ṣe gbà àwo kí adájọ́ fetí sí tí adájọ́ bá parí ọ̀rọ̀ tó bá rí pé tòótọ́ ló ṣe nǹkan tó bẹ́yà láti pín fipá adájọ́ á sọ pé ó yá pé ok àwọn pé wọ́n láti pa. Àwọn ò lọ sí àwọn ń dájọ́ yẹn lórí ẹ̀. Ǹjẹ́ ẹ rí pé ibi tá à ń lọ nìyẹn? Ṣé ẹ fọwọ́ sí pé kí agbábẹ́ ká wà lábẹ́ àwòrán àwọn èèyàn báyìí? Ṣé ẹ fọwọ́ sí? Ẹ já máa gbọ́ o. Mu akan manzon Allah akan mu kashe. Kò sí ẹ̀wù bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹjẹ́ tí ń gbé wá fún yín. Kò sí ẹni tó ní ẹ̀tọ́ gẹ́gẹ́ tẹ́ bá wo ìwé òfin yìí o. Gbogbo wa la ní ẹ̀tọ́ sí ẹ̀mí wa, kò dẹ̀ sí ẹni tó gbọ́dọ̀ gba àdídì gba ẹ̀mí wa láì jẹ́ pé a ti lọ sí ẹni náà wọ́n ti fi ẹ̀sìn kàn. Wọ́n wá gbé wọn lọ sí ilé adájọ́. Adájọ́ ńgbà tán gbọ́ ẹjọ́ yẹn, adájọ́ wá sọ pé kán gba ẹ̀mí ẹ̀ torí ẹ̀sìn tí ó ṣe. Ẹ̀sùn tí ó ṣe ẹ̀sùn. Ṣé ń gbọ́? Àmọ́ àwọn eléyìí, àwọn ọlọ́gbọ́rọ̀, àwọn ọlọ́dájọ́, kò sí yàtọ̀. Bí ṣàríà ṣe rí nìyẹn. N tó ń bọ̀ tá a bá dáwọ́lé kínní kíákíá, tá a bá kọbi ara sí. Torí ẹ̀ láti gbọ́ òmìnira kúrò. Àwọn arábí a lè bá wọn ṣe. Ẹ máa gbọ́ lọ. Don haka ba Kano ba ce, Kano 'yan kasuwa ne. Shi yasa kaga an ce ma manzon Allah dan luwadi an tsaya ana jayayya. An ce ma manzon Allah kwarto. Ẹ jẹ́ kí n pa kí bẹ̀yẹn náà mo fẹ́ ṣe báyìí náà. Wọ́n ní torí ẹ̀ ní Mohammед ṣe sọ pé practice them nothing was done. When the prophet said practice them nothing was done. Ṣé ń gbọ́? Èwo ló kan Sọ́dọ́mì inú ilé tá à ń sọ yìí? Èwo ló kan? Èwo ló tẹ́ ẹ̀ ń sọ yìí? But ẹ máa bọ̀. An tsaya ana jayayya. An ce ma manzon Allah kwarto an tsaya ana jayayya. When adultery to be said to be another nothing was done. Pé ẹgbà tẹ́ bá àwọn kan tó ń ṣe ṣìnà pé nǹkan kan sọ. Wọ́n ní ọ̀dọ̀ tàwọn àwọn ń pa èèyàn. Here we kill. N tó ń bọ̀ nìyẹn o lábẹ́ ṣàríà àwọn o. N tó ń bọ̀ nìyẹn o. Mu na kashewa muka yi. Wallahi kwadda ma manzon Allah mu iya kama da shi mu kashe. Wọ́n ní ẹnikẹ́ni tó bá bú Muhammad pé ẹ̀tọ́ tàwọn ni pé káwọn pa. Ṣé rírú òfin tán ẹ̀tọ́ tàwọn ni pé káwọn pa. Ṣé rí? Allah ya gafarta mu wani yaro, naga wani bawan Allah jiya ga. Wọ́n ní kí Ọlọ́run dáríjì ẹni tí ó sọ pé the mad is mad, pé wèrè ti di wèrè. Wọ́n ní gbogbo wọn, wọ́n ní àwọn ti pé wèrè làwọn pátápátá. Ya ce wai an ce mahaukaci ne, ya ce to ai mu ma mahaukata ne. Ai iyaka hankalin mu kan taɓa annabi, ana taɓa annabi mun zama mahaukata. Wọ́n ní gbogbo tó ṣe pàtàkì sáwọn pé bí àìmáyà wèrè tàwọn ó já sí orí ọ̀rọ̀ ti àwọn Mohammed. Pé àwọn ò ní ya wèrè tí wọ́n bá ti kọjú sí, tí wọ́n bá ti kọjú ìwọ̀sí àbí
tí wọ́n bá ti bú Mohammед, wọ́n ní tí wọ́n bá ti bú Mohammed àwọn náà máa ya wèrè. ǹjẹ́ ẹ rí i pé sharia law tó ń bọ̀ nìyẹn o, ìtumọ̀ sharia àwọn lẹ́ ń rí yìí o, ẹ máa gbọ́ o. Wagga ita ce magana ta gaskiya. Allah shi muku albarka sakwatawan shehu. Wọ́n sọ sí pé Ọlọ́run á bless àwọn èèyàn Sokoto. Wọ́n ní òun sọ̀tọ̀ pé Ọlọ́run pé kọ́lọ́run bùkún àwọn èèyàn Sokoto. Ẹni tó ń pààyàn wọ́n sọ pé kọ́lọ́run bùkún, ẹ rí i pé ọ̀rọ̀ yẹn àbòsí ńlá ni. Duk wanda ya kalli Facebook da sauran social media da irin wanda an ka hito kwarkwata an ka ta gidan sarkin musulmi ya nuna sakkwata suna nan bisa ga tarbiyyar da dan ẹ jẹ́ kí n kàbẹ̀ fún yín, mo fẹ́ kẹ́ kórí ebe kó yẹ wa, mo ń bọ̀. musulmi ya nuna sakkwata suna nan bisa ń bọ̀ irọ́ ibẹ̀ yẹn kọ́ mo fẹ́ sọ, mo fẹ́ kẹ́ mọ̀ tán. wọ́n ní ẹnikẹ́ni tó ń wo Facebook bí àwọn èèyàn ṣe rìn lọ sí iwájú ilé emir ní Sokoto. to kwarkwata an ka ta gidan sarkin musulmi ya nuna sakkwata suna nan bisa ga tarbiyyar pé àwọn tó ń rìn lọ síwájú iwájú ilé emir ó fi hàn pé wọ́n ń tẹ̀lé bó ṣe ọ̀rọ̀ Danfodio. ẹ jẹ́ kí n wá sọ Danfodio fún yín, ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ẹ jẹ́ ká sọ Danfodio fún yín, ẹ jẹ́ ká gbé jáde ká wo àwòrán ẹ̀. nǹkan tí ó máa da ká ṣe rè, ẹ jẹ́ kí n gbé wá jáde. ẹ kọ́kọ́ a fi ṣètò dáadáa báyìí, màá tún gbé wá náà bọ̀ tí mo kàn tí ẹ fẹ́ fi sílé ṣe ọ̀rọ̀. ẹ jẹ́ ká kọ Usman Danfodio, ẹ jẹ́ ká kọ kẹ́yìn náà kẹ́ fi kọ́ kínní. mo fẹ́ kẹ́ ka kínní yẹn o. so òun rẹ o, kẹ́ rí ojú ẹ̀, màá wò tẹ́ bá lè rí ojú ẹ̀ tó bá ṣe é ṣe. tẹ́ ẹ bá dẹ̀ rí ojú ẹ̀, ọ̀nà wà tá a máa fi wá ojú ẹ̀ jáde fún yín. so ẹ rí i pé wọ́n pè é ní Usman Danfodio. wọ́n ní pé wọ́n bí ní 1754, ó kú ní 20 April 1817. wọ́n ní scholar, àwọn tó máa ń kọ́ wọn ní religious teacher ní military leader, revolutionary writer, promoter, Sunni Islam lòun dẹ̀ ń tẹ̀lé Sokoto Caliphate ẹ̀ ń rí. now mo fẹ́ kẹ́ wo ẹ jẹ́ kí n kọ́kọ́ gbé picture ẹ̀ jáde ń bọ̀. mo fẹ́ kẹ́ gbé Usman Danfodio picture, so kẹ́ bá lè mọ nǹkan tí tá à ń bá ṣe, kẹ́ mọ̀ pé kí nìyẹn ewu ohun rẹ̀ o. ntọ́ ní kẹ́ máa tẹ̀lé nìyẹn o. ẹ jẹ́ ń ṣe báyìí, mo ń bọ̀, mo kàn máa sáré ṣe nǹkan kan ni. ṣẹ̀rí one of the standing irọ́ ló ń pa ọkùnrin apààyàn ni o, apààyàn gbà òun ní eléyìí kọ́ o, òun rèé. ẹ jẹ́ ń ṣe báyìí sí, mo kàn máa sáré ṣe nǹkan kan ni. mo ń bọ̀ ẹ jẹ́ kí ẹ fún mi ìṣẹ́jú kan, mo kàn fẹ́ sáré ṣe nǹkan kan yẹn náà. so máa fi hàn yín sí yín o, kẹ́ bá lè mọ̀ pé gbogbo kíní tó ń sọ yìí. ń bọ̀ o, ẹ ṣáà mú sùúrù fún mi, mo fẹ́ no kàn fẹ́ ṣe kàn yín. right, okay. so mo fẹ́ kí gbogbo wa kó lè yé wa lẹ́ẹ̀kan náà, nítorí gbogbo kinní yìí ó ti kọjá díẹ̀ nsìn. tí wọ́n ń bá bọ̀ yìí, tá a bá tètè so apọ̀ ká kóra wa kúrò ńbẹ̀, Ọlọ́run má jẹ́ a rí burúkú o. nǹkan tó lè kàn wọ́n ni pé kán máa pa àwọn èèyàn, pé tí wọ́n bá ti tẹ̀lé òfin ṣàríà kán máa pa wọ́n. nǹkan tó bá tọrọ ẹ̀ bá sí nìyẹn, nǹkan tó tọrọ ẹ̀ bá dé nìyẹn, ẹ máa gbọ́ o. so ẹ jẹ́ kí wọ́n ṣe tẹ́lẹ̀ sí i. eléyìí mi fẹ́ fi hàn yín, ń lè máa fi hàn yín.
So now ṣé mo ti mú yẹn wá lẹ́yìn sìn ẹ jẹ́ kí n wá ṣe nǹkan kan màá wá padà wá sìn ẹ̀yẹn wá wo ohun tí mo máa fi hàn yín sìn lórí ẹ̀ mo máa mú àwòrán yẹn jáde fún wa bá bá ṣe ń wò so ẹ lè mọ ohun tí ewu tí a wà nú ẹ̀ aláti dìde sórí kìíní ẹ má bínú máa jẹ́ kó kéré báyìí so tí máa ti ń kọ ohun nìyẹn o nígbà tó wà ní kékeré nígbà tó jẹ́ ó sì jẹ́ èèyàn tó ti dàgbà díẹ̀ ẹ wá wo nígbà tó ti di tó ti so ohun nìyẹn o mo kàn fẹ́ kí gbogbo wa rí ni o ṣe ti rí bẹ́ẹ̀ yẹn sìn náà mo fẹ́ wá ka ọ̀rọ̀ ẹ̀ kí n lọ ka àwọn nǹkan tó ṣe mo fẹ́ kẹ́ mọ̀ ká lè mọ̀ pé àwọn ará bíi ìwà apààyàn gbá àná gbé wa náà bá wa so a fi sí bíbá so gbogbo wa á lè rí ọ̀rọ̀ yẹn so mo ń bọ̀ ẹ jẹ́ kí n sáré ṣe báyìí so kó máa di kíní ọ̀hún lọ́wọ́ kò ní gbà ok máa ṣe báyìí no problem máa ṣe báyìí ẹ ṣáà ti lè rí mo kàn ṣàfẹ́ kẹ́ mọ̀ so wọ́n kàn ń sìn pé òun ló ṣe ọ̀rọ̀ ti jihad wọ́n ní pé wọ́n wá láti futabundu futatoro futajalo níbẹ̀ ní gbogbo ìran tí wọ́n ti wá ẹ mọ̀ pé wọ́n ń ṣe ọ̀dọ̀ wa rárá in his turn Shehu inspired a number of West African jihads so wọ́n kàn ń jagun wọ́n pa àwọn èèyàn kiri ni so mo fẹ́ lọ fi ibi tí ó ti gbé wá wọ́n sọ ń sè pé it was a Fulani descendant láti Torobe of a Torobe family that was established in Hausa land so ẹ ti rí pé nínú ilẹ̀ Hausa ni ó ti wé dàgbà àmọ́ Fulani ni wọ́n ní pé wọ́n kàwé ó da kíní kan tíṣà ìjìbìnú máa kíní kan náà pé ẹ̀ẹ́dá máa gbọ́ lọ wọ́n ní pé ó lòdì sí gbogbo nǹkan tó yẹ pé àwọn tó bá ṣe nǹkan burúkú pé àwọn tó bá ń ṣe ìwà burúkú ìwà bàjẹ́ pé kò fọwọ́ sí pé òun ó wá ń sọ̀rọ̀ nípa jihad kí ni ìtumọ̀ jihad wọ́n ń gbalẹ̀ mọ́yàn lọ́wọ́ ni ilẹ̀ onílẹ̀ wọn á lọ gbà á ìtumọ̀ jihad wọn nìyẹn o wọ́n wá fi ẹ̀sìn bójú gbalẹ̀ mọ́yàn lọ́wọ́ nǹkan tó ń ṣe nìyẹn mo fẹ́ lọ wọ́n ní kẹ́ máa wọ́n náà ẹni tó jálejò ó wá bẹ̀rẹ̀ sí ní bú àwọn haúsá tí wọ́n gbà lálejò ó bú wọn pé wọ́n gbà pé káwọn ẹlòmíì máa ṣe ẹ̀sìn tí ò ń ṣe tẹ̀sìn ti mùsùlùmí pé wọ́n ń worship àwọn nǹkan tí ó jẹ́ pé ìṣẹ̀ǹbálẹ̀ wọn bẹ̀ so àwọn pé wọ́n ń gbàgbọ́ nínú talisman and divination and conjuring ní pé absence observance of malik fiqh in commercial and criminal and personal sectors ọ̀rọ̀ sharia là ń bá lọ yìí o sharia ló ń sọ nípa kìíní so ó tún wá sọ pé ó kọ̀ pé káwọn ọkùnrin àtọbìnrin kan àti pagan custom dancing and bridal feast inheritance practices pé gbogbo yẹn ó lòdì sí sharia ṣé ń gbọ́ ọkùnrin tẹ̀ ń wò yìí o gbogbo sharia ntí àwọn dẹ̀ ń sọ ń bẹ̀ yẹn ó já sí ọ̀rọ̀ sharia so wọ́n ní ńgbà tó wá yá ẹni tó ń sọ fún wọn pé kọ́ máa ṣe àwọn ẹ̀sìn àwọn kan báyọ̀ ní òun ní ó wá lóun lágbára láti máa fi pé òun ní ẹgbára ṣá pé òun máa ń rìnà so ó wá ní òun ní ẹgbára láti lè wo àwọn èèyàn sàn so ó wá bẹ̀rẹ̀ sí ní teach ó wá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ń kọ́ wọn ní àwọn pé ẹ̀hún bọ́ àwọn aríran kìnnìkan ṣàbẹ̀ sí ń sọ àwọn nǹkan bẹ́yẹn so ìgbà tó wá yá mo fẹ́ kí gbogbo wa mọ̀ kínní yìí o wọ́n ló kúrò nínú àwọn ilé ibi táwọn tí wọ́n fi tán àwọn ilé àwọn ìjọba nílẹ̀ wọn lọ́hùn ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe ó wá ṣe ẹ̀sìn mùsùlùmí yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe mí ní mo kàn ń kà á díẹ̀díẹ̀ ká máa sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀ lọ sí tí so ó wá bẹ̀rẹ̀ sí ní kọ́ ilé tiẹ̀ degel ó ṣe degel community tiẹ̀ tó ń pè ní degel so ó ní pé òun fẹ́ ṣe ibi tó yẹ pé gbogbo nǹkan tó òun sọ yẹn wọ́n máa mú ṣẹ nínú ibẹ̀ yẹn so nǹkan tó wá ń ṣe nìyẹn so ẹ máa rí pé gbogbo nǹkan tó ń ṣe tẹ̀ ẹ rí pé nǹkan tó máa lọ gbé àwọn èèyàn tó máa ti lọ sí lọ́dọ̀ wọn sìn nílẹ̀ ní Abẹ́òkúta wọ́n ti gba àwọn ọlẹ̀ mọ́ àwọn èèyàn wa lọ́wọ́ wọ́n wá ń ṣe ẹ̀sìn wọn nígbà bá yá ẹ̀sìn yẹn náà á fi wọn sọ pé gbogbo wa láti máa ṣe kẹ máa wọ ibi tí kìíní ń bọ̀ lọ ibi tọ́rọ̀ yẹn ń bọ̀ sí àṣírí yẹn mo tú fún gbogbo wa báyìí
so ńgbà tó wáyá so wọ́n dẹ̀ sọ pé ẹni tó bá ti wá ń ṣe ẹ̀sìn yẹn tó bá ti wà nínú agboolé yẹn ká pè bẹ́ẹ̀ yẹn tó ti tóbi díẹ̀ wọ́n lè sọ pé òfin tó wọ́n tí àwọn tó kù ń ṣe pé kò kan àwọn pé ṣàríà làwọn ń ṣe sọ̀rọ̀ mi yé yín so ńgbò yá ó wá lọ gbógun ó gbógun ti àwọn haúsá nílẹ̀ haúsá ìtumọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn o táwọn aráàbí ń sọ pé kí wọ́n máa tẹ̀lé Uthman Dan Fodio ìtumọ̀ ẹ̀ mò ń gbé kalẹ̀ yìí o so wọ́n á ní wọ́n máa sọ pé òun àtàwọn ẹ̀mẹ̀wẹ̀ àwọn tó ń tẹ̀lé wọ́n wà pé àwọn wọ́n máa ń daran níná ẹ má bínú no ẹ̀mọ́ tó wá ṣe gbogbo àwọn tí àwọn haúsá tí wọ́n gbà wọlé tí wọ́n ti kúrò nílùú òun wá kó wọn mọ́ra pọ̀ láwọn èèyàn tiẹ̀ so ó wá bẹ̀rẹ̀ sí ní kọ́ wọn ní ẹ̀sìn ṣàríà ẹ̀sìn mùsùlùmí àti ṣàríà ìgbà tó wá ń kọ́ wọn yẹn wọ́n wá sọ wọ́n di àwọn àfáà àlàbẹ́ ẹ̀rúkọ bẹ́ẹ̀ yẹn so àbọ̀t àwọn yẹn àbọ̀bọ̀ àwọn tó dẹ̀ ti síta yẹn àwọn tó máa ń daran nílẹ̀ haúsá ni so ó wá yá wọ́n wá so àwọn àti bẹ́ẹ̀ yẹn làwọn haúsá àti fúlàní wá so pọ̀ so ní 1802 ní Yunfa ruler Goba one of Dan Fodio students ó kọ̀yìn sí ó revoke Dege autonomy attempting and assassinate Dan Fodio wọ́n gbà tán rí pé ó ti bẹ̀rẹ̀ sí ń ṣe wàhálà jù ìkànnì àwọn Yunfa àwọn ọba tó wà nílẹ̀ Goba ó wá kọ̀yìn sí Dan Fodio torí pé ó rí pé wọ́n fẹ́ máa darí wọn síbi tí àwọn ò fẹ́ kó lọ irúkọ bẹ́ẹ̀ yẹn so wọ́n gbìmọ̀ láti yanjú ẹ̀ so Dan Fodio wá sá òun àti àwọn ẹmẹ̀wà ẹ̀ wọ́n sá lọ sí Gúdù so wọ́n wá lọ bá àwọn Fúlàní tó wà ń bẹ̀ yẹn Fúlàní àwọn tó máa ń rìn káàkiri Fúlàní nomads wọ́n so mọ́ wọn so ńgbà tó wà nùbẹ̀ yẹn wọ́n wá sọ ọ́ di olórí àwọn ẹ̀sìn mùsùlùmí àwọn ará Fúlàní ẹ̀ tó sá lọ sọ́dọ̀ wọn so àwọn olórí ilẹ̀ Goba wọn ò gba ẹ̀sìn mùsùlùmí wọn ò gbà kí mùsùlùmí kan wọ turban àti veil on the permit on the lòdì sí pé kéèyàn máa fi ẹ̀sìn kán máa gba ẹ̀sìn kán sọ̀yàn kéèyàn di mùsùlùmí wọ́n yàrí sí so wọ́n ní pé gbogbo àwọn tí wọ́n bá dẹ̀ ti ń ṣe ẹ̀sìn wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kán padà sí ẹ̀sìn wọn kán máa lọ sí mùsùlùmí kán máa lọ sí ọ̀dọ̀ ẹ̀sìn Islam so mo kàn ṣàlàyé fún yín ni o so nínú ìwé ó ṣàkọ kinní kan ṣáà ní ìjọba ìlú ní ìjọba pẹ̀lú olórí ẹ̀ pẹ̀lú àwọn ọba àwọn ní the government of the country and its government is the government of its king without question. Ó ní àwọn ọba ní olórí ìjọba ní ìlú kò sí àríyànjiyàn. Wọ́n ní tí ìjọba ó wá sọ pé tí ọba bá jẹ́ mùsùlùmí ilẹ̀ ó jẹ́ mùsùlùmí. Wọ́n ní tí ò bá kí ń ṣe onígbàgbọ́ mùsùlùmí ilẹ̀ tiẹ̀ ilẹ̀ àwọn unbelievers àwọn tó ń pè ní infidel kẹ́ máa gbọ́ o kẹ́ máa wo ẹ̀tàn bó ṣe lọ gba ilẹ̀ o. Wọ́n wá ní nínú circumstances wọ́n ní tẹ́lẹ̀ wá ti jẹ́ bẹ́ẹ̀ pé àwọn tó jẹ́ olórí wọn tẹ̀lé ẹ̀sìn Islam ẹ bẹ́ẹ̀ máa wo bí tó ti gbé kẹ́ máa wo ọ̀rọ̀ wọn kẹ́ máa wòran o mò ń fi kíní hàn yín ni o. Wọ́n ní ó wá ṣe pàtàkì fún àwọn anyone to leave it for another pé ẹni tó bá ti rí pé ọba yẹn wọn ò tẹ̀lé ẹ̀sìn mùsùlùmí pé wọ́n ní ẹ̀tọ́ láti kúrò nílùú yẹn ẹ wo èmi máa lo eléyìí fún wọn but mo kàn fi eléyìí hàn wá ní o ẹ má bínú o so ẹ máa gbé yẹn padà máa gbé eléyìí náà padà kẹ́ máa wo nǹkan fẹ́ kẹ́ máa wo náà so òun náà ó wá kúrò ó ní Usman wá kúrò ní 1802 so ó wá lọ sọ́dọ̀ Yunfa
àwọn kan tí leaders àwọn ní Hausa state pé Yufa then turned for aid àwọn olórí ìlú tí ó ti kúrò yẹn ó wá lọ bá àwọn tó kù àwọn olórí àwọn ọba ìlú míì tó kù pé ẹ wá o pé àwọn rò pé Uthman Dan Fodio torí ó ti kúrò mẹ́yẹn pé ó lè wá lọ dá jihad lẹ̀ o wọ́n sọ ń bí báyìí so mo kàn ń sọ ráńpẹ́ kó lè yé wa náà ni kó mi fẹ́ sọ̀rọ̀ pé mo dé wá ṣètò lórí ẹ̀ dáadáa but mo kọ́kọ́ fẹ́ múlẹ̀ wa náà so òun wá dá Amir al-Mulmin was also the Amir al-Mulmin commander of the faithful in Gudu so òun jẹ́ wọ́lá jẹ́ olórí àwọn ẹ̀sìn mùsùlùmí ní Gudu wọ́n yàn sípò yẹn ara nǹkan tó tò fúnra ẹ̀ ni so ó wá di lẹ́yìn olórí yẹn ó wá di àwọn ẹni tó ń sọ̀rọ̀ nípa ìjọba àwọn politician ó wá di politician àti àwọn adarí ẹ̀sìn tẹ́lọ̀ mi yẹn so ìyẹn wá fún ní agbára ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe jihad ṣẹ́rí nǹkan tó ń ṣe agbára ló ń wá o eléyìí kì í ṣe ẹ̀sìn mò ń fi gbogbo ọ̀rọ̀ yìí hàn wá kó yé wa torí tó máa ń sọ pé kíníkan igbá àwo mo dẹ̀ fi àwòrán ẹ̀ sí kí gbogbo wa mọ nǹkan tí àwọn Fúlàní bá wá gangan ẹ máa wò náà so ńgbà tó wá yá àwọn èèyàn ó wá kó àwọn èèyàn àwọn ajagun jọ ó wá di olórí àwọn ajagun kẹ́ máa wò náà olórí ẹ̀sìn òun ni olórí politics òun ni olórí ajagun òun ni nínú ẹnìkan ṣoṣo ẹ rí pé agbára ló ń gbà tó bá yẹ pé ẹ̀sìn ló fẹ́ ṣe nìkan a kàn kọwọ́ sí ẹ̀sìn kò ní sọ pé òun fẹ́ máa sọ̀rọ̀ nípa ìjọba òun fẹ́ máa di olórí ajagun ṣe rí pé nǹkan tó ń bá bọ̀ òun mo fi hàn yín yìí o ẹ jẹ́ ká máa wò náà ẹ jẹ́ ká máa wò lọ ó wá sọ ń sìn pé ńgbà tó wá ṣe yẹn ó wá bẹ̀rẹ̀ sí ní ńgbà tó wá ti di olórí àwọn ajagun pẹ̀lẹ́sìn àti politics wọn bẹ àwọn tó máa ń ṣe ìjọba ọ̀rọ̀ ìjọba ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà nílẹ̀ Haúsá so gbogbo àwọn tó dẹ̀ dá wàhálà lẹ̀ nílẹ̀ Haúsá gbogbo wọn púpọ̀ nú wọn Fúlàní ni wọ́n jẹ́ ẹ máa gbọ́ o Fúlàní náà dá wàhálà lẹ̀ nílẹ̀ Haúsá o mo ń sọ ìtàn yìí fún wa ká lè mọ àwọn èèyàn tó ń tẹ̀lé ẹ̀sìn mùsùlùmí tó jẹ́ Yorùbá wọn mọ ìtàn yìí èmi dẹ̀ ń sọ fún wọn kò sí rọ́ńbẹ̀ ó wà nínú Google ẹ lè yẹ̀ wò àmọ́ mo ń sọ gbogbo kíní kó lè yé wa màá wá padà sórí fídíò yẹn kẹ́ wá ń gbọ́ ọ̀rọ̀ yẹn àwa yé yín nǹkan tí àwọn aráàbí ń ṣe aláti kọ ẹ̀sìn àwọn aráàbí wọn ẹ̀sìn yẹn wọ́n fi ń bọ̀ wá lójú gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ni nǹkan tẹ́mi sọ fún yín nìyẹn ẹ má wọ̀ náà so ńgbà ó yá àwọn Fúlàní wá bẹ̀rẹ̀ sí ní jà pé àwọn làwọn nílẹ̀ bọ́ ṣe ń ṣe lọ́dọ̀ àwọn làwọn nílẹ̀ o so wọ́n ní gbogbo àwọn olórí tí wọ́n jẹ́ Fúlàní tọ́dẹ̀ but àwọn yẹn wá gbọ́n wọ́n wá ń lo àwọn mẹ̀kúnnù ilẹ̀ Haúsá wọ́n so papọ̀ mọ́ àwọn yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jà so ibẹ̀ yẹn ní Usman ní 1804 ó wá bẹ̀rẹ̀ jihad gbé jihad ti àwọn olórí gọ́bà ní 1804 so nígbà yẹn wọ́n ní ogun jihad tán gbé là yẹn àwọn Fúlàní wọ́n gbé gbogbo àwọn kìnìún yẹn gbogbo àwọn nǹkan bó ṣe ń ṣe ọ̀rọ̀ ogun wọn ibi tó ti gbé ń tajà wọ́n gbé sẹ́wọ̀n gbogbo àwọn route yẹn so gbogbo ó débi Niger Benue and Delta Lagoons so ngbọ̀ ya ó wá ń pariwo fún jihad so wọ́n ní pé jihad yẹn ó wá dé kì í ṣe ó lọ sí ilẹ̀ àwọn Haúsá ó dé Kano ó dé Daura ó dé Katsina ó dé Zaria ó dé Borno ó dé Gombe ó dé Adamawa ó dé Nupe wọ́n ní gbogbo bẹ̀ yẹn ó jẹ́ gbogbo tí àwọn Fúlàní wọn ọ̀pọ̀ ń bẹ̀ àṣírí mò ń tú fún yín báyìí o kẹ́ máa gbọ́ o wọ́n ní gbogbo bẹ̀ yẹn wọ́n ní àwọn Fúlàní ọ̀pọ̀ ń bẹ̀ rárá wọn ọ̀pọ̀ wọ́n ní by 1808 ní ọdún 1808 Usman ó ti gbé gbogbo àwọn olórí ilẹ̀ yẹn ó ti gbé wọn kúrò ó ti lé wọn kúrò ó dìfìtì àwọn olórí Gọbà Kano
Katsina àti gbogbo Haúsá àwọn olórí Haúsá ní àwọn ìlú míì láàrin ibẹ̀ yẹn. So láàrin ọdún mélòó kan ṣá ó wá di olórí ìlú Hausa state, the Fulani Empire. His son Mohammmed Bello and his brother carried on the head and took care of administration. So ńgbà tó gba owó kínní yẹn ó wá gbé fún ọmọ ẹ̀ kẹ́ máa wòran o. So ó wá dá ìjọba lẹ̀ tó já sórí Islamic law. Ṣé ń gbọ́ o kẹ́ lè mọ̀ o. So ó wá fi bẹ̀lẹ̀ ní 1811 ó wá kúrò níjọba ó wá ń kọ àwọn òwe. So ní 1817 ọmọ ẹ̀ wá di olórí again. So ó wá di olórí Sokoto Caliphate. So kẹ́ lè mọ̀ pé tí wọ́n bá wá èmi ń ṣàlàyé fún wa kí gbogbo yín ní kó yé wa o ń tán bá wá wọ́n fi ẹ̀sìn yẹn gba ilẹ̀ ni o. Wọ́n fi ẹ̀sìn yẹn gbalẹ̀ ni. So mò ń bọ̀ o. So ẹ fún mi ní ìṣẹ́jú kan mo kàn máa sáré. Okay mò ń bọ̀ 1 second. Mò ń bọ̀ o. So èèyàn mi so ẹ ti ka kíní yẹn sí so mo ìtàn yẹn mo kàn sáré sọ díẹ̀díẹ̀ ni so ká lè mọ ibi tí àwọn arábí ti gbé wá. Mo kàn sáré sọ àwọn ìtàn yẹn díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ yẹn ká lè mọ gbogbo ohun tí ó ṣẹlẹ̀. So ọgbọ́n wọ́n di àwọn tẹ̀lé òfin wọn tẹ̀lé òfin Islam ó kúrò ńbẹ̀ ńgbà tó máa padà wá ó wá di àwọn bọ́ṣẹ́ àwọn tó máa ń gbìmọ̀ lórí ọ̀rọ̀ ìjọba ó sọ ó di yẹn ó dẹ̀ sì di ọ̀rọ̀ ẹ̀sìn mú ńgbà tó wáyá ó wá di commander ó wá kúkú wá gba ilẹ̀ mọ́ wọn lọ́wọ́. Ṣé ẹ rí i pé ọ̀rọ̀ tí àwọn arábí tán fẹ́ ṣe nìyẹn ilẹ̀ náà bá wá ilẹ̀ wa náà fẹ́ ẹ jẹ́ kó yé wa o ilẹ̀ wa ni wọ́n fẹ́ ẹ jẹ́ kí wọ́n á gbélé padà fún yín so ẹ jẹ́ kí n yọ àwọn lè kúrò ńbẹ̀ yẹn so kẹ́ lè máa rí màá gbìyànjú náà ṣé mo lè ṣe bẹ́ẹ̀ yẹn màá ṣe báyìí kẹ́ lè máa rí mo fẹ́ ṣe báyìí kẹ́ lè máa rí tó bá ń sọ̀rọ̀ kẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ẹ̀ kẹ́ máa mọ̀ pé irọ́ ló bá dé ẹ máa wòran. biyar da dan hodiyo yayi musu don haka Allah shi muku albarka da an sakai ku kashi ẹ máa wòran kwarkwata an ka ta gidan. So tẹ bá ń gbọ́ tẹ bá ń sọ pé àwọn ń tẹ̀lé Dan Fodio ẹ mọ̀ pé irọ́ ló bá dé ń bọ̀ mo máa fẹ́ lè náà hàn wá mo fẹ́ gbé sókè báyìí so ẹ lè rí so ẹ máa gbọ́ ọ wọ́n ní ẹ máa wọlé yìí kẹ́ máa wòran. Sarkin musulmi ya nuna Sakkwata suna nan bisa ga tarbiyyar da Dan Hodiyo yayi. Mo ń bọ̀ mo kàn fẹ́ ṣe báyìí náà kẹ́ kọ́kọ́ rí yẹn náà ó ṣe pàtàkì so kẹ́ lẹ́ máa mọ ohun tó ń sọ kẹ́ lè máa mọ̀ wọ́n ní wọ́n sọ ń sì pé àwọn tó bá ń ṣe ẹ jẹ́ kí n fa ìsìnkí yẹn sẹ́yìn ẹ má bínú ó ń ṣe bákanbàkan mọ́yàn lọ́wọ́ bọ́tẹ́ a máa gẹ̀ẹ́tì ẹ̀ náà ni. Ya nuna Sakkwata suna nan bisa ga tarbiyyar da Dan Hodiyo yayi musu don haka Allah shi muku albarka da an sakai ku kashe shi ẹ jẹ́ ń ṣe báyìí don haka Allah shi muku albarka da an sakai ku kashe shi. So on tẹ̀lé ẹni tí ta an ka ta gidan sarkin musulmi ya nuna Sakkwata suna nan bisa ga tarbiyyar da Dan Hodiyo yayi musu don haka Allah shi muku albarka da an sakai ku kashe shi. So wọ́n á sọ pé tán bá ti fi ilẹ̀ báyìí tán bá ti fi arákùnrin ilé ọ̀dà pé arákùnrin náà sọ̀rọ̀ pẹ̀ tán bá ti fi ilẹ̀ pé àwọn máa pa tẹ̀rí pé ṣàríà lọ nìyẹn àwọn lọ fúnra wọn ní ẹ̀tọ́ láti wọ́n fúnra wọn ní ẹ̀tọ́ láti dájọ́ lórí èèyàn wọn ò dúró de ìjọba wọn ò dúró de ìwé òfin nǹkan tí ṣàríà wọn já sí nìyẹn o ohun tí ṣàríà wọn já sí wọ́n lè sọ pé àwọn ará àdúgbò lè sọ pé ẹni báyìí ó lòdì sí òfin táwọn gbélẹ̀ níbẹ̀ yẹn kò sí ìwé kankan kò sí kankan wọ́n á dẹ̀ pa á ń dúró kò dẹ̀ sẹ́ni tó máa dá sí ibi tí ṣàríà wọn lọ nìyẹn jẹ́ kó yé wa o ẹ máa wòran ọ̀dà ṣé wọ́n dẹ̀dẹ̀ ń gbọ́ sí ọ ní pé tán bá ti filẹ̀ àwọn máa pa ẹ máa wòran. Maganar bai da hankali bata taso ba. Wọ́n ní pé bóyá ó sàn bóyá orí ẹ̀ ò pé àbí kíní kan kò. To bai da hankali duk bai da wanda ya ka zagi sai manzon Allah. Mu ma ba mu da hankali an. Wọ́n ní pé ìgbà tí orí ò bá pé ó yẹ kó lo wẹ́lò míì lọ láti máa bú láì jẹ́ Mohammед. Sọ ní tó bá yẹ pé ó dẹ̀ bú tó bá dọ̀ ti bú màmá ẹ̀ pé Mohammed ẹ̀ pé àwọn náà yà wòrè. When the people
ó ní àwọn tó bá ti ẹni pé tó bá ti bú Mohammed àwọn náà ya wèrè torí ẹni tí tó bá ti bú Mohammed àwọn náà ti ya wèrè. Taba annabi don haka duk irin mu bai da hankali ba mu da an sake ku kashe shi kuma ba shi da duk wanda ya taɓa manzo Allah ku kashe. wọ́n ní tó bá ti fílẹ̀ báyìí àwọn máa pa ni pé àpèkẹ̀dẹ̀ ń ṣe òun nìkan wọ́n ní anybody tó bá ti sọ ọ̀rọ̀ tó bá ti bú Mohammed wọ́n kọ́ pé kán pa wọ́n lẹ́nu ẹ̀ o kò sófin o ṣe rí pé ẹ rí pé kò sí ìwé òfin kankan ẹnu ẹ̀ ní kíní ìtìyà ìpín kan pa ṣe ń rí ẹ̀dẹ̀ sọ pé ká wà pẹ̀lú àwọn eléyìí ẹ máa wọ́n. bai da hukunci ko belle ya bai taɓa manzo Allah bai da hukunci illa kisa. wọ́n ní kò sí nǹkan míì láti fi rọ́pò pípa èèyàn yẹn kò sí òfin míì pé wọ́n máa láti pa ni pé kò sí ẹjọ́ míì tí wọ́n máa lè fi kan ni náà àfi kí wọ́n fi kò sí bọ́n ṣe máa kò sí ikú nìkan ni ó yẹ ẹni tí ó bá ti bú Mohammed wọn kẹ máa gbọ́ o nínú sàríà lọ yín nìyẹn o. Musulmi in ya zagi manzon Allah ko ya. wọ́n ní pé tí mùsùlùmí tó bá bú Mohammed wọ́n ní tó bá tiẹ̀ bẹ̀rẹ̀ tó bá tọrọ pé òun ti pé ẹ má bínú pé ìyẹn wà láàrin òun àti Allah ṣe ń gbọ́ o ẹ má gbọ́ o. ya ce ya tuba wannan tuba ta tsakani ne da Allah amma dai sai mun kashe shi. wọ́n ní bó jẹ́ mùsùlùmí tó bá ti bú Mohammed pé àwọn máa pa ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀sìn wọn ẹ máa wo ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀sìn àwọn ti Fúlàní àgàgà àtàwọn Fúlàní ilẹ̀ yín ló fẹ́ gbà ẹ máa wòran ẹ dẹ̀ máa gbọ́n tán sọ o. bai da hankali ya sanya ta ya sau waya bai da hankali. wọ́n ní ó ya wèrè ó ra fóònù ó ra data ó ṣí Facebook kẹ máa wòrò pé wọn gbàgbọ́ pé bóyá ó ní owó ya wèrè o. ya sanya sau data bai da hankali ya sanya buɗe shahin Facebook. ẹ rí pé àwọn èèyàn sọ ẹ rí pé ọ̀rọ̀ yẹn wọ́n sọ pé kọ́ lè máa jí kọ́ máa jẹ́ káwọn èèyàn kọ́ máa kára wọn kọ́ gbé wọn sókè pé àwọn fẹ́ jà àwọn fẹ́ gbẹ̀san àwọn fẹ́ ṣe ẹ rí pé ó ń dá wàhálà lẹ̀ ní àdúgbò ni. ẹ̀sìn ṣàríà nìyẹn ẹ̀sìn mùsùlùmí nìyẹn pẹ̀lú òfin ṣàríà wọn ṣàríà wọn já sí ẹ nílò láti dúró de ìjọba ẹ lè dájọ́ yín kẹ́ẹ̀dẹ̀ pa ẹni náà nídúró ntọ́ sọ nìyẹn o wọn ò ka ìwé òfin yìí kún o mo fẹ́ fi hàn wá o wọn ò ka ìwé òfin yìí kún rárá ìwé òfin tẹ̀ ń wò yìí wọn ò ka kún rárá àti rárá ṣàríà làwọn ní ṣàríà yẹn àwọn lè dá ẹjọ́ níwájú ẹnìkan níwájú gbogbo àwọn tó wà mẹ́ òtítọ́ ìkòdè sí ìjọba kan tó bá dá sí ibi tí ṣàríà yín máa gbé wa lọ nìyẹn tẹ́ bá lọ ṣe o ẹ wò náà. bai da hankali ya san da an kayo mai ya goge. wọ́n ní ó dẹ̀ tún wá ó lè dìlé wọ́n ní pé ó ti wá yọ kúrò wọ́n ní gbogbo ilé tó dẹ̀ ṣe yẹn ẹni tó ya wèrè ló ṣe àbí ṣe mọ̀ wọ́n fi ṣe ẹ̀fẹ̀ ní ẹ máa wọ̀n. don mahaukaci ka waɗanga abubuwa da kun gane ku kashe shi. wọ́n ní tẹ́ bá ti rí kẹpa ẹ jẹ́ kí n wá mú ilé ìfín tí wàá fi rán wa létí kẹ́ fi mọ ohun tó ń lọ o ẹ wọlé section 33 gbogbo tó sọ yẹn ó lòdì pátápátá sí section 33 kò so ẹ lè mọ̀ pé ìwé òfin yìí ṣe wọn kọ́ fún wọn o àwa lọ́kọ́ fún nílẹ̀ àwa middle belt àwa Biafra àwa lower Niger àwa middle belt lower Niger àti ilẹ̀ Yorùbá òfin tí ó wà núwèé tí mò ń kà fún yìí ìwé tó kọ lóyìnbó yìí àwa lọ́kọ̀ òfin yẹn fún òfin tàwọn ni pé àwọn lè pààyàn nílẹ̀ tàwọn kò dẹ̀ sẹ́ni tó máa dá wọn dúró wọn ò wo ìwé òfin o ibi tí ṣàríà yín tó máa gbé wa lọ nìyẹn o ẹ̀yin tẹ́ ń tẹ̀lé ẹ̀yin Yorùbá tẹ́ ń tẹ̀lé ṣàríà ibi tó máa gbé wa lọ nìyí o torí báwọn ṣe ka òfin ṣàríà yẹn làwọn gbé lọ́wọ́ o ṣẹ́ ń rí wọn ò wo eléyìí kò sí ẹni tó inú ìwé òfin tí wọ́n gbé lé wa lórí àwọn ò tó pa èèyàn kankan àmọ́ àwọn tó pa èèyàn lórí ṣàríà tiwọn ṣàríà làwọn ń tẹ̀lé àwọn dẹ̀ gbé òfin pé àwọn ò lè fọwọ́ kan èèyàn kankan ṣẹ́ ń rí ìrẹ́jẹ ṣẹ́ ń rí pé táwa bá sọ̀rọ̀
ọ̀rọ̀ wa irọ́ ìwé ta kọ fún ẹ tẹ̀lé àmọ́ irọ́ àwa òfin ṣàríà làwa ń tẹ̀lé. Ta ló fún wọn lágbára láti gbé ìwé lé wa lórí? Ta ló fún wọn lágbára? Ta ló fún wọn lágbára? Fún wọn. Ẹ jẹ́ ká máa bẹ́ ètò ìlọ ń bọ̀. So mo kàn fẹ́ fi hàn wá ni. an saka yi kashe shi kun ba wọ́n ní tó bá ti rí báyìí, tó bá ti fi ilẹ̀ báyìí, tó bá ti kúrò nú ẹ̀wọ̀n ẹ pa. Ẹ máa wòran o. Ó lòdì sófin yìí, kẹ́ ẹ máa mọ̀ pé òfin yìí kò kan àwọn rárá nílẹ̀ tiwọn. Torí ẹ̀ wọ́n lè pa wá bó ṣe wù wọ́n. Aláti kúrò. Wọ́n ní gbogbo èèyàn nínú ìwé òfin tí wọ́n gbélé wa lórí o, ní gbogbo èèyàn ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀mí ẹ̀. Wọn ò dẹ̀ gbọ́dọ̀ dídì gba ẹ̀mí èèyàn láì jẹ́ pé wọ́n ti lọ sílé adájọ́, adájọ́ ti wá dájọ́ lórí ẹ̀, wọ́n lè sọ pé kán gba ẹ̀mí ẹ̀. Àwọn ń sọ pé tán bá ti rí ẹni náà láì sí adájọ́, láì sí kankan pé kán gba ẹ̀mí ẹ̀. Ṣé rí yàtọ̀? Ẹ jẹ́ ká máa lọ. shi ɗaya ba ko taɓa manzo Allah ku kashe shi babu wani hukunci ga zagin manzo Allah illa kisa. Wọ́n ní kò sí ẹjọ́ míì tí kò sí nǹkan míì bí wọ́n ṣe máa fi gba ẹ̀san lórí pé wọ́n bú Mohammed ju pé kán pa á lọ. Pípa ni ó tán, ẹ máa wòran o. In ka tubu wannan tsakaninka da Allah can in ya ga dama ya ga amma dai wọ́n ní tó bá ronúpìwàdà tó bá tọrọ ìdáríjì ìyẹn wà láàrin ìwọ àti Allah. Wọ́n ní tó bá like tí Allah bá fẹ́ kó accept, wọ́n ní àwọn máa pa ẹ́ ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo pé ká ṣe ṣàríà, ibi tí ṣàríà yín bá wa lọ nìyí o. Ẹ̀yin Yorùbá tẹ́ ń sọ pé ká ṣe ṣàríà, ibi tó máa bá yín lọ nìyẹn o. Ẹ máa wòran. muna an ce mu kashe ka ko taɓa manzo Allah ku kashe. Ẹ máa wòran o. So ó ti gbé àwọn èèyàn, ó ti gbé wọn sẹ́mi sókè, wọ́n á pariwo. Wọ́n ní àwọn láti pa. Àwọn èèyàn á pariwo wà tó wá ń sọ ọ̀rọ̀ yẹn. Mo ti gbé wọn sókè. So wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ tó sọ fún wọn pé tí ó bá ti rú òfin o, àwọn èèyàn wá ń pariwo padà pé a máa pa. Ibi tí ṣàríà yín ẹ̀wọ̀n tó ń gbélẹ̀. Ibi tí ṣàríà tẹfẹ́ ní pé ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin Yorùbá mùsùlùmí ẹ rò dáadáa o, ẹ jọ̀ọ́ o, ẹ rò. Ara ta ṣe ń sọ ń sìn pé ká máa lọ kó ní kálukú ẹ̀sìn wọn yẹn wọ́n fi bójú ni, wọ́n máa pààyàn, wọ́n á gbalẹ̀. Àṣegbé lọ́ fẹ́ ṣe kínní, àwọn òde fẹ́ nílẹ̀ Yorùbá, àfẹ́ nílẹ̀ àwọn middle belt, àfẹ́ kán lọ ṣe yẹn lọ́dọ̀ wọn lọ́hùn. Ẹ máa gbọ́ o. Ko taɓa manzo Allah ku kashe shi kada ku tsaya. Ẹnikẹ́ni tó bá bú ẹni tó bá bú Mohammed pa àwọn máa pa. Wọ́n ní ẹkẹ má wulẹ̀ fi fa nǹkan gùn lọ títí, ẹ má lọ bá ìjọba, ẹ kàn máa pa ni straight. Ṣé ń gbọ́? Ẹ má lọ bá ìjọba, don't waste time telling the authorities, just kill him. So wọ́n ti wá sọ ara wọn di ìjọba. Ibi tí ṣàríà yín lọ nìyẹn o. Ibi tí ṣàríà yín lọ nìyẹn. Ibi tí ṣàríà yín lọ òun rèé o. Wọ́n dẹ̀ ń tẹ̀lé arákùnrin yìí eléyìí kó lè yé wa ni mo fi hàn wáyé o. Arákùnrin tí wọ́n ń tẹ̀lé nìyẹn o, Uthman Dan Fodio. Ìgbà tó wà ní kékeré tó ti dàgbà díẹ̀, tó ti darúgbó. So òun sọ fún wọn pé Uthman Dan Fodio sọ pé kí wọ́n má tẹ̀lé òfin. Nígbà tó wá gbàgbára kí wọ́n wá tẹ̀lé òfin tòun nìkan. Ibi tí ṣàríà wọn wà nìyẹn o. Ṣé ń rí bẹ́ẹ̀ yẹn? Ẹ jẹ́ ká wá máa wo kínní. Wọ́n ní pé kán má dúró de ìjọba, ẹjọ́ àwọn ìjọba, kán pa ní dúró lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ máa wòran o. Tí ṣàríà yín tó bá wá nìyẹn o. Faɗa ma hukuma a kashe ɗai. In ce ba ɗaukar doka a hannu to ci ko mutum an ce yele. Wọ́n ní pé ẹ gbọ́dọ̀ gbé òfin síra yín lọ́wọ́ o. But wọ́n ní àmọ́ wọ́n ní ṣé wọ́n sọ fún pé kó lọ gbé òfin tiẹ̀ sí ọwọ́, gbé òfin ìlú sí ara ẹ̀ lọ́wọ́. Ṣé wọ́n sọ fún pé kó gba kí ló sọ yìí náà èébú? Ṣé wọ́n sọ fún pé kó gba èébú ẹ̀ sí ọwọ́? Ṣé àwọn ìjọba sọ pé kó gba èébú ẹ̀ kó gbà sí ọwọ́ padà?
wọn sọ fún ló ń sọ yẹn ẹ máa wò náà. fi ga hannu yawa haji babu hukum. wọ́n ní kò sí ọ̀nà míì tí wọ́n lè fi ṣe àfi kí wọ́n pa ẹni náà láì lo òfin o ẹ máa wòran òfin ìlú tó bá pẹ́ òfin ìlú tó ń yẹ pé à ń tẹ̀lé kò yẹ kí wọ́n fọwọ́ kan ẹni náà torí ó wà ń bẹ̀ wọ́n ní kò sẹ́ni tó ní ẹ̀tọ́ láti gba ẹ̀mí ẹlòmíì kò sí ó wà núwèé nǹkan tó kọ nìyẹn tó wà ń bìrè sókè ẹ mọ̀ pé òfin yẹn wọ́n kọ́ fún àwọn kò kan àwọn lójú táwọn òfin yẹn kò bá àwọn kò sọ mọ́ àwọn rárá ni ẹ wò wọ́n ní gbogbo èèyàn ló ní ẹ̀tọ́ sí ẹ̀mí ẹ̀ wọn ò dẹ̀ lè dídì gba ẹ̀mí èèyàn láì jẹ́ pé àwọn adájọ́ wọ́n ti pè sínú ilé adájọ́ wọ́n ti gbọ́ ẹjọ́ ẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n á gbọ́ ẹjọ́ ẹ̀ wọ́n á sọ pé àwọn máa gba ẹ̀mí ẹ̀ torí ẹ̀sùn tí wọ́n fi kan ẹni náà àwọn ará bíi dẹ̀ ń sọ fún yín pé àwọn ò dúró de ọ̀rọ̀ adájọ́ àwọn máa pa ẹ̀tọ́ ọ̀tọ̀ àwọn ní lórí ṣàríà lọ tiwọn tẹ́ ń gbọ́ o ẹ jẹ́ kí n tún fi hàn wá sí kó yé àwọn tó wà ń bẹ̀ yẹn wọ́n ní kẹ́ má dúró de àwọn ìjọba ẹ pa lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ ń gbọ́ so ó sọ ń sìn pé kò sí nǹkan mìíràn lè ṣe àfikún pa. babu wani hukunci ba wani tawili da wani zai da ka zagi manzo Allah hukuncin kisa ko limamin Makka ya zagi manzo Allah. wọ́n ní kódà tí imam Mẹ́kà tó bá bú Mohammmed pé wọ́n á pa láì sọ ẹni olòṣì kan tí ẹ̀ ń gbọ́ o ṣàríà yín nìyẹn o hukunci ne kisa balle wani ɗan iskan banza don haka yi tsayin kunan tarbiyyar nan. wọ́n ní kán dúró gbọ́ngbọ́n ti nǹkan tí Uthman Dan Fodio tó kọ́ wọn jerry wọ́n ní kán dúró gbọ́ngbọ́n ti nǹkan tí Uthman Dan Fodio kọ́ wọn kí ló wá kọ́ wọn pé kán pa èèyàn láì gbé wọn lọ sílé ẹjọ́ torí nǹkan tí wọ́n kọ sínú ìwé wa tí wọ́n gbélé wa lórí o àwa kọ́ la kọ̀wé òfin o àwọn lọ́kọ́ wọ́n dẹ̀ gbélé wa lórí pé àwa láti tẹ̀lé àmọ́ àwọn ò tẹ̀lé jerry pé ìjọba amúnisìn la wà nú ẹ̀ àwọn Fúlàní náà gbé ìwé òfin lé wa lórí o pé kí àwa máa tẹ̀lé àmọ́ àwọn òfin tàwọn yàtọ̀ sínú nǹkan tó kọ sílẹ̀ fún àwa òun rèé o lẹ́ẹ̀kan sí kẹ́rí o kẹ́ máa sọ pé citizen ay ń purọ́ o kíníkan wọn kọ́ sí bí ìwé òfin tó gbé lé àwa lórí sọ pé èmi ò sọ pé ó sọ pé gbogbo èèyàn ló lé ẹ̀tọ́ sí ẹ̀mí ẹ̀ wọn ò dẹ̀ gbọ́dọ̀ dídì gba ẹ̀mí èèyàn láì jẹ́ pé àwọn adájọ́ ti gbọ́ ẹjọ́ yẹn wọ́n dẹ̀ ti wá rí pé ẹni náà ẹ̀sùn tí wọ́n fi kàn án ó ṣe é lóòótọ́ nítorí ẹ̀tọ́ pé kí wọ́n ṣe ni pé kí wọ́n gba ẹ̀mí ẹ̀ ìyẹn adájọ́ o kì í ṣe pé bóyá àwọn aráàlú nìkan wọn pé àwọn tí wọn mọ̀ òfin wọn kàn wọlé wọn á dẹ̀ ṣe nǹkan máa ṣe nǹkan tí sàríà ń sọ nìyẹn o pé àwọn lè dájọ́ lórí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n á dẹ̀ pa ṣẹ́rí wọ́n dẹ̀ sọ fún wọn pé àwọn dúró pé òun wá sọ pé kán dúró pẹ̀lú nǹkan tí Uthman Dan Fodio tó kọ́ wọn ìtumọ̀ ẹ̀ nìyẹn wọ́n ṣe ọ̀rọ̀ yẹn kọ́ lẹ́bẹ̀ẹ́ tọ́ọ̀tì yẹn rẹ̀ kó jẹ́ TAUGHT but ìyẹn àfihàn lẹ̀ mo sọ gbogbo lè kó lè yé gbogbo wa gbogbo ẹ̀yin ọmọ Yorùbá mùsùlùmí tẹ̀ ń gbọ́ kínní yìí èmi ò nílò bú èèyàn kankan mi ò lè bú prophet wọn yẹn kọ̀ọ̀kan mi ìyẹn ilẹ̀ tàwa làwa fẹ́ ó tán kò sọ̀rọ̀ èébú ilẹ̀ tàwa ló fẹ́ gbà mọ́ wa lọ́wọ́ wọ́n á fi irọ́ pé àwọn bóyàn kan wọ́n á fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ àwọn ò gbọ́dọ̀ jẹ́ kó ṣẹlẹ̀ o a gbọ́dọ̀ jẹ́ kí wọ́n gbé kíní ẹ̀ padà lọ sílẹ̀ ọ̀dọ̀ wọn lọ nílẹ̀ Fúlàní ilẹ̀ Haúsá lọ́wọ́ àwọn ò gbà ń bì báyìí àwa láti máa lọ àwa ń lọ ṣẹ́tìrì ń sìn ẹ jẹ́ kí a máa bá ètò ìlọ. da shehu dan hodo yayi muku mu alhamdulillah ka kẹ́ máa wòran o ọgbọ́n ni wọ́n ń dá o wọ́n ní fún àwọn o àwọn bàbá tàwọn o ajagun ni wọ́n ẹ máa gbọ́. kannimu mujahiduna ne kuma
wọ́n ní jihad ó wà ní ọkàn tàwọn jihad so ẹ jẹ́ kí n gbọ́ so torí arákùnrin ó bu èmi ò fọwọ́ sí pé kí wọ́n bú èèyàn kankan jẹ́ mọ̀ pé lórí ètò ètò wa àwọn à ń sọ̀rọ̀ ebú so yẹn ẹ ti rí pé èmi ò fọwọ́ sí pé ká bú èèyàn àmọ́ tó má jẹ́ sọ pé wọ́n bú èèyàn ká jẹ́ sọ pé wọ́n bú ṣé pípa ni ó wá yẹ sí sọ̀rọ̀ yẹn mo kàn bẹ̀ yín ni o ìkejì ṣé yẹn ló máa wá fà á pé kí wọ́n á lọ gbé ogun ti àwọn èèyàn nílẹ̀ tiwọn àbẹ́rí pé àbòsí ni ọ̀rọ̀ pé wọ́n sọ pé àwọn fẹ́ pé èèyàn bíbú yẹn láti bíbú wọ́n ti gbé dé ọ̀rọ̀ jihad wọ́n pé àwọn èèyàn wọn dúró pé kọ́ lè bẹ̀rẹ̀ sí ní jagun wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ ni kò tí ì yé yín ni ọ̀rọ̀ pé wọ́n bú olórí Mohammед ọ̀hún bú àbòsí ni jihad ẹ jẹ́ kí n tún kà fún yín bẹ̀ yẹn jihad kò sí yàtọ̀ sí nǹkan tí bàbá wọn Madam Fojo tó sọ jihad ẹ jẹ́ kí n fi hàn yín wọ́n gbé jihad ní 1804 ṣẹ́rí the call for jihad nǹkan tó fẹ́ ṣe nìyẹn wọ́n tún fẹ́ bẹ̀rẹ̀ jihad wọn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ wá gbé yíká gbogbo ilẹ̀ south lọ́hùn àwọn ò gbọ́dọ̀ gbà o wọ́n fẹ́ gbé yíká gúúsù àwọn ò gbọ́dọ̀ gbà á kán fi kíní yẹn lẹ́dọ̀ọ́dọ̀ wọn ní àrẹwà lọ́hùn àwọn ò fẹ́ ẹ jẹ́ ká kọ́ wọn ò dẹ̀ tó wa tá a bá dúró lápapọ̀ wọn ò tó wa lẹ́yìn ọ̀sẹ̀ mélòó ni wọ́n táwa bá dúró wọn máa sá tá a bá dúró papọ̀ middle belt àwọn Niger lower Niger àtàwa Yorùbá tá a bá dúró papọ̀ ìlọ́po 5 wọn la jẹ́ ó kéré jù nìyẹn ẹ jẹ́ ó yé wa ẹ jẹ́ ká máa gbọ́ kiri lọ. Jihadin yana nan cikin zukatanmu in kana son ka san mujahidu láti pé èèyàn kan bú mi ò sọ pé èdè fọwọ́ sí pé kán bú yàn o torí kéèyàn kan máa sọ pé mo fọwọ́ sí mi ò fọwọ́ sí lórí ètò wa ẹ jẹ́ kí n sọ kó yé gbogbo wa mi ò fọwọ́ sí o ìbọ̀wọ̀ fágbà ọmọlúwàbí òmìnira ìṣọ̀kan ṣe rí pé kò sí èébú nú ọ̀rọ̀ mẹ́rẹ̀ẹ̀rin yẹn so àwa ọmọlúwàbí ni wà ọ̀rọ̀ èébú kò sínú ọ̀rọ̀ wa ìyẹn ò kàn wá ilẹ̀ tàwa làwa ń jà fún àmọ́ ọgbọ́n tó fẹ́ fi gbé kínní wa wọ́n á gbé àwọn èèyàn wọ́n á gbé ẹ̀mí wọn sókè lágbájá búyàn kan torí ẹ jẹ́ ká lọ jagun èèyàn kan ṣoṣo ó búyàn àfọwọ́ sí o kó yé wa o àmọ́ láti ibẹ̀ yẹn ẹ wá fẹ́ wá gbé gbogbo ẹ̀mí àwọn èèyàn yín sókè kán wá lọ jagun kán gbógun ti àwọn tó nílẹ̀ kán gbalẹ̀ mọ́ ọ lọ́wọ́ wọ́n dẹ̀ ń pa lójoojúmọ́ ẹ jẹ́ máa wo. duna hake muke taɓa addini ha gani. wọ́n ní tẹ́wọ́ fẹ́ mọ̀ pé ajagun làwọn ẹ̀yẹn bú ẹ̀sìn wa kẹwàá rìnà wò èwo ló kàn wá pẹ̀lú ajagun àmọ́ ẹ̀yin lẹ ti ń gbé ẹ̀sìn ẹ̀ ń gbé sí láwọn èèyàn lórí ẹ̀ ń gbé láwọn èèyàn lórí tipátipá lórí nílẹ̀ tiwa torí ẹ̀yin Yorùbá mùsùlùmí ẹ jọ̀ọ́ ẹ wo kíní dáadáa àwọn ò bú Mohammed lórí ètò Oduduwa ti rí kí n bú yàn ebú ò ṣe nǹkan kan ebú ìwà ọ̀lẹ ni kéèyàn máa bú yàn ìwà ọ̀lẹ ni pé kéèyàn máa sọ pé èèyàn máa bú ká sọ ọ̀rọ̀ síbi sọ̀rọ̀ wà òun làwa bá wá àwọn ò lọ ebú ò kàn wá à ń tú àṣírí fún gbogbo wa ká lè mọ ohun tó ń lọ ni tẹ́ bá ti rí ètò yẹn bá wa máa pín o kẹ́ fi tó gbogbo àwa ọmọ Yorùbá àgàgà wa tá jẹ́ mùsùlùmí ẹ ṣe ẹ̀sìn yín àmọ́ àwọn ará bíi ìṣàrí àtàn fẹ́ gbé wa wọ́n fẹ́ gbalẹ̀ ẹni ìyẹn ló ṣe pàtàkì ilẹ̀ yẹn pátápátá náà fẹ́ gbà lọ́wọ́ wa torí wọ́n rí pé àlùmọ́nì tó wà ń bẹ̀ wọ́n wá ń fi ẹ̀sìn yẹn bò wá lójú láti gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ pípa náà ń pa gbogbo àwa tá wà nílẹ̀ gúúsù o lójoojúmọ́ o wọ́n ti pa 350,000 people láàrin ọdún yìí àwọn mùsùlùmí àwọn tó ń pera wọn ní Boko Haram pé ẹ̀ṣàrí àlọ́ wọ́n fẹ́ gbalẹ̀ ni o ẹ jẹ́ kó yé wa o. ke taɓa addini ha gani taɓa addini don haka ga babu wani kuma babu compromise is uncompromising. wọ́n ní pé àwọn ò gba nǹkan kan kò sí compromise rárá pé àwọn ò tiẹ̀ gba àwọn ò fẹ́ gbọ́ nǹkan kan àwọn máa ṣe táwọn máa ṣe. taɓa manzo Allah kisa ne tu ya zagi manzo Allah. so ṣe ti gbọ́ bẹ́ẹ̀ yẹn
so mo ní pé kí n mú ọ̀rọ̀ yìí wá ká fi tó àwọn èèyàn wa létí ó ṣe pàtàkì o ẹ má jẹ́ ká fi falẹ̀ rárá o ẹ má jà fi falẹ̀ ẹ má jà fi falẹ̀ rárá ká tó máa lọ a máa ṣe kinní kan àti bẹ́jẹ́ mùsùlùmí o bẹ́jẹ́ kírísítẹ́nì o bẹ́jẹ́ oníṣẹ̀ṣe ni o orin yìí ó tán mọ́ gbogbo wa ẹ jẹ́ kí a gbọ́ ká fi ṣe ìlọ àti máa rí bá ọ̀rọ̀ yìí ẹ bá a fi tó àwọn èèyàn létí ó ṣe pàtàkì ń wò wá lórí Oduduwa TV radio èmi ní Citizen AY ọmọ yín àbúrò yín ẹ̀gbọ́n yín ẹni tó gbé ètò Oduduwa TV radio kalẹ̀ adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa ẹ bá a máa pín ètò yìí ó ṣe pàtàkì ká tó lọ ẹ jẹ́ kí a gbọ́ orin ìbílẹ̀ ǹjẹ́ mo lè ṣe ẹ fún mi láàyè ká kọ orin kan aláti gbéra ká tó kọ orin ìbílẹ̀ aláti ṣe kinní kan ẹ jẹ́ kí a ṣe báyìí màá fẹ́ ká ṣe báyìí mo fẹ́ kí ẹ gbọ́ orin yìí. ẹrú ò lè ṣe ọba ọba ò lè ṣe bí ẹrú ẹrú ò lè ṣe ọba ọba ò lè ṣe bí ẹrú ọmọ Oduduwa Iléyá Iléyá o Iléyá ẹrú ò lè ṣe ọba ọba ò lè ṣe bí ẹrú ọmọ Oduduwa Iléyá. Iléyá o Iléyá. Àlejò nílé àwọn tó fún aláṣọ nílé àwọn wàkísà ọmọ ẹlẹ́ran wọ́n jẹ gúngún ọmọ Oduduwa Iléyá. àwa ló la àṣà àwa ló ní iṣẹ́ àwa ló ní ìmọ̀ àwa ló lóye àṣẹ̀dá ló dá wa bẹ́ẹ̀ àdẹ̀dá ló ṣe wá bẹ́ẹ̀ gbé àsíá rẹ̀ sókè kó mí àfẹ́lẹ́lẹ́ ọmọ Oduduwa Iléyá. Iléyá 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 ẹ dìde ẹ dìde ẹ dìde. Iléyá o. ẹrú ò lè ṣe ọba ọba ò lè ṣe bí ẹrú ọmọ Oduduwa Iléyá. Iléyá o Iléyá. ìdí tí a gbúdọ̀ fi lọ lélẹ́yìí o. Iléyá o Òmìnira máa wá dómìnira. Iléyá o àwọn ìjòyè wọn ti pàṣẹ fáwọn ọmọ ọba. Iléyá o abẹ́rẹ́ orí adé bó ṣe wá ń sùn káàkiri. Iléyá o gbogbo orí adé wa gbogbo ló máa wá ń sùn lé. Iléyá o Yorùbá jí lójú oorun ẹ dákun ẹ fìmọ̀ ṣọ̀kan. Iléyá o Yorùbá ẹ jí lójú oorun ẹ dákun ẹ fìmọ̀ ṣọ̀kan. Iléyá o gbogbo ọmọ Oòduà ẹ jí lójú oorun ẹ dákun ẹ fìmọ̀ ṣọ̀kan. Iléyá o Iléyá. tó ẹ ṣeun Iléyá 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 ọ̀rọ̀ yẹn gbogbo wa a fẹ́ kí a rántí ọ̀rọ̀ yẹn mo fẹ́ gbogbo bẹ́ẹ̀ ṣe ń wo arákùnrin kẹ́ mọ̀ pé ilẹ̀ wa náà fẹ́ wá gbà ẹ̀sìn yẹn wọ́n fi bojú ni wọ́n dẹ̀ fẹ́ gbé ogun tiwa àwa ò gbọ́dọ̀ gbà àwa láti dúró gbọ̀ngbọ̀n lórí ilẹ̀ bàbá tàwa àjèjì ni wọ́n lẹ̀ wá ẹ jẹ́ ká rán wọn létí ká dá wọn padà sílẹ̀ ara rẹ̀ wà lọ́hùn àwa ò fẹ́ wọn bí àfẹ́ wọn lẹ̀ Yorùbá kan padà ká dá wọn padà bá ṣe ń ta máa ṣe nìyẹn ẹ jẹ́ kí a wá fi orin ìbílẹ̀ ká wá fi lọ àti máa rí bá ẹ ṣeun gan ni o ẹ bá wa máa pín ètò yìí bá ṣe ń gbọ́ ẹ bá wa máa pín ẹ ṣeun ó dìgbà kan náà ẹ dúró náà.
ti gbọ́ yẹn o ẹ̀yin ọmọ Odùduwà àwa ní ìmọ́lẹ̀ ògo adúláwọ̀ bóyá ẹ jẹ́ mùsùlùmí o tàbí ẹ jẹ́ kìrìsìtẹ́nì tàbí oníṣẹ̀ṣe ni ògo adúláwọ̀ ní wá lápapọ̀ gbogbo ọmọ Yorùbá àsìkò tó ká dúró ká gba ògo wa padà wọ́n ti bò mọ́lẹ̀ wọ́n dẹ̀ ń gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ àwa láti gba nǹkan wa padà ẹ̀tọ́ wa ni ẹ jẹ́ ká sowọ́pọ̀ ẹ ṣeun a dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá wa máa pín ètò yìí bí a bá ṣe ń bọ̀ ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀.